àfàìlà ọjọ́ lọ́jọ́ máa là ó. Àfàìlà ọjọ́ lọ́jọ́ máa là ó. Ọlọ́run kò dàbí ènìyàn. Irú ènìyàn arúnipín. Ènìyàn bàbá bí Ọlọ́run o. Ajẹ́ra rẹ̀ ènìyàn. Erùpẹ̀ lásán sálà jẹ́. Irú Ọlọ́run ní kò màmá sí o. Ayé retí ẹlẹ́yà mi. Níbo ló fi Olúwa sí o? Òjò ló ṣú dẹ́ndẹ́ndẹ́ndẹ́ndẹ́ndẹ́. A ò dẹ̀ mọ̀ bí tó máa rọ̀ sí o. Òjò ló ṣú dẹ́ndẹ́ndẹ́ndẹ́ndẹ́ndẹ́ndẹ́. A ò mọ̀ bí tó máa rọ̀ sí o. Irú ènìyàn arọ́ ní pé Ọlọ́run bẹ́ẹ̀ lókè. A sọ̀rọ̀ máa yẹ o. Ìwọ ọba ló dá mi. Ìwọ ọba ló bí mi. Ọlọ́run ọba lọba tó tó gbójúlé, ọba tó tó gbọ́kànlé, táwọn sì ní jáyà. Ọlọ́run ọba tó mọ̀ tán, ọba tó ṣe é fọkàn tán. Ọlọ́run o, ajẹ́ra rẹ̀ ènìyàn. Erùpẹ̀ lásán sálà jẹ́. Ọlọ́run ọba lọba tó mọ òǹkà iyẹ̀pẹ̀lẹ̀. Ayé retí ẹlẹ́yà ni ó. Ìmọ̀ lábí Olúwa sí o. Ọlọ́run mọ gbogbo tó ń ṣẹlẹ̀ láyé lọ́wọ́lọ́wọ́ báyìí bóyá yín ò mọ̀. Èmi ò mọ bí tó máa rọ̀ sí o. Ojú lójú tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́. Ọlọ́run ọba mi ló ń jẹ́ èmi ni má ṣe fòyà. Ènìyàn arọ́ ní pé Ọlọ́run fẹ́ lókè. Àsọ̀rọ̀ máa yẹ o. Kò sí ẹni tó lè bá Ọlọ́run ọba mi jó kọyìn àfi tó bá ń tanra rẹ̀ jẹ. Ìwọ ọba. Kí ló dé tí kìíní ìwà yín lù? Ó ṣe bí ẹni tó pọ̀ jù ni, ó ṣe bí ariwo yẹn ṣe bí ẹni tó pọ̀ jù fún. Dá padà. Ẹja gboko bòmíì lọ, ìyẹn fẹ́ ṣe bí ẹni yá ṣe ọwọ́ kan àbòsí ńbẹ̀ yẹn. Ó ṣe dáadáa arákùnrin yẹn. Ẹ̀pẹ́ o bá sì lè dá padà, kò sí ní tó burú o. Mo sàtẹnumọ́, ẹ̀sìn àti bá sọ pé a dára o. Dáná ẹ̀sìpẹ̀tà lọ́mọ. Àbẹ̀rẹ̀ jù sí wọn náà ní mímọ́ bá ara Nàìjíríà. Jọ má da ètò yìí rú fún mi lénìí, bó ṣe wù mí kí n ṣe ni o jẹ́ ìṣe dákun dápọ̀. Irú Ọlọ́run ní kò máa. Ẹnjíníà mi ló ń ṣọwọ́ kan ló fẹ́ máa dáwọ́ rú bí o, ẹ má bínú. Ìmọ̀ lábí Olúwa sí o. Òjò ló ṣú dẹ́dẹ́dẹ́dẹ́. Èmi ò mọ bí tó máa rọ̀ sí o. Mo wí lẹ́ẹ̀kan mo ná lọ́wọ́ ọbẹ̀ Olódùmarè ló ń jẹ́ kábíyèsí bá abẹ́rẹ́ ni tó ń jẹ́ orúkọ yìí ó ń ya ọkọ̀ jẹ́ ni. Ènìyàn arọ́ ní pé Ọlọ́run bẹ̀ lókè. Àsọ̀rọ̀ máa yẹ o. Ìwọ ọba. Bí ọba ayé bá ṣe ìwàkiwà, bí ọba ayé bá wùwàkiwà, á bi léèrè, á bọ̀ ọba ayé léèrè. Bí ọba ayé bá wùwà tí ò dá, á bi ọba ayé léèrè pé kábíyèsí ẹ̀yin náà ṣe ṣe báyìí.
bàbá wálé oróge mo rí ẹ ní àbẹ̀wò. Wọ́n ní òun Gòláyátì èmi kò jẹ́ gbàgbé. Gòláyátì arọ mi òun ló gbé Dáfídì jà oníwọ̀n ọmọ kékeré ló fẹ́ bá mi jà kájú. Ó ní màá pa ẹ́ pátápátá àdẹ̀bí mú ẹ bọ́ bèrè. Dáfídì padà lòun oníwọ̀n Gòláyátì ọjọ́ ikú rẹ̀ pé. Ó ní mo tọ̀ ẹ́ wá lórúkọ Olúwa o. Ẹni tí. Owó kí ni ìwọ ní agbára kí ló ní òkìkí kí ló ní tí ń dà ọ́ láàmú gan. Àwọn méjèèjì wọ̀ ìyá jà. Agbára kí ni ìwọ ní tó ń pe Ọlọ́run ọba Elédùmarè níjà. Gòláyátì kò ṣọlá. Ẹ wá wáyé alágbára. Ẹ wá wáyé àrùn. Bí ìwọ bá ní agbára àbò ní ipò kan àbò ní àwọn èèyàn lẹ́yìn tán ni o máa nìṣó ó yẹ kó o sinmẹ̀dọ̀ kó o ṣe jẹ́jẹ́. Ènìyàn àrùn ni pé Ọlọ́run fẹ́ lókè. Àsọ̀rọ̀ máa yẹ pé fẹ́ sí. Ìwọ ọ̀gá ló dá mi. Ìwọ ọ̀gá ló bí mi. Ìwé wo ni ìwọ kà téèyàn kó o kà rí ijó ti kàwé káàkiri àgbáńlá ayé níjọ́ lójú ni àbí kí ni ìwọ mọ̀ ìmọ̀ wo ló jẹ́ kó o máa tẹ̀lẹ̀ bàṣubàṣu kó o máa ṣe gàlègàlè sáwọn èèyàn. Ṣé ìwé tó kà yẹn àbímọ̀ tó níyẹn ti jẹ́ o popular tó Lionel Messi àbò ti popular tó sí Ronaldo CR7. Ẹ̀sọ̀ nílé ayé yìí gbà o lè popular kó o popular tó Michael Jackson pẹ̀lú bó ti kú ó tún ṣe ń popular lọ ká tó wá sọ pé o fẹ́ tó àwọn ẹni Ọlọ́run àbáwọn tí Ọlọ́run gbéṣẹ́ lé lọ́wọ́ àwọn òjíṣẹ́ Ọlọ́run ọba o lè tó wọn ọkàn máa ṣe náà ni. Onínúure súnmọ́ láboyún ibi tó gbé béèrè pé kí ló dé láláboyún bá dákẹ́. Àwọn èrò tó kọjá. O jẹ́ nǹkan kan wájú Ọlọ́run ọba Elédùmarè bóyá wo ò mọ̀ àwọn tó lọ́n bá dákọ̀ wọ́n nù ìwé mímọ́ gan o ì tí ì tó wọn ká tó wá sọ pírẹsidẹ̀ntì ìlú rẹ tó wà yìí. Rárá ṣe o anybody tó bá fẹ́ ṣoore. Orúkọ ẹ gan ò tí ì wọnú Guinness Book of Record àbò orúkọ ẹ ti wọ Benny sorúkọ ẹ ti wọ Forbes. ẹ máa bàbọ̀. Wọ́n bọ̀ èyí títí o ọba gbèrò dọ̀dọ̀ Ọbaládé béèrè lọ́wọ́ nínú rẹ̀. Bóyá torí ìwọ́dẹ̀ ti mọ kọmíṣánná ó ti mọ gọ́vnà ó ti mọ àwọn ó ti ń dáhìn pẹ̀lú àwọn wíìzù tó mátà ní society kò wá jẹ́ kó o gbọ́wọ́ síbi tọ́wọ́ ń gbé o wá rò pé ó kàn lè tálu èèyàn kan anyhow. Anybody tó bá fẹ́ ṣoore rárá ṣe o anybody tó bá fẹ́ ṣoore. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ onínúure Ọlọ́run ló kó yọ. Torí ìwọ ti mọ commissioner of police o wá fọwọ́ rẹ síbi tọ́wọ́ ń gbé ó mà léwu. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ onínúure Ọlọ́run ló kó yọ. Ọba Bose dé. Olúwaṣeun bàbá Daniel. Ṣé ìwọ ò mọ̀ pé ẹni tó lóko tó nípò tó sì jẹ́ èkánná ìlú lódùn bájà jù. Ọmọ Adébí. Ọkọ̀ Bose ríre yìí. Bàbá Olúwaṣeun. Ìmọ̀dé yìí dákun bá ń pàlù ẹ̀dà. Dá padà sọ́dọ̀ bàbá mi Àyìnlá Ọmọwúrà ká tún fìyẹn ṣe bẹ́ẹ̀.
kan tí ń gùn ọ́ gàlégàlé tí ń gùn ẹ́ gànràngànràn máì tí ìròjọ́ ẹ̀ fún èèyàn wọ́n kọ́kọ́ rojọ́ ọ̀rọ̀ ẹ̀ ní báyìí fún Ọlọ́run ọba Elédùmarè tó dá èmi àti ìwọ. Adéni ló ti dà mí tán, káwọn ọbànújẹ́ tó wọlé. Àwọn àbàmì ní ìjà Olúwa ó wá dé mo bàjẹ́ ìjà lọ́dọ̀. Àjẹmíjẹra ìlàjọ mi àti lọ́kọ̀ọ́jọ́ odò kábàárà tó jẹ́ o. Ìwọ sọ fún Ọlọ́run pé àdàbí tó bá jẹ́ pé lágbájá ló dára rẹ̀ ní apá rẹ̀ ò ní ká àmọ́ tó bá pè wọ́n ló dá bá mi ṣe báyìí fún má jẹ́ òru rẹ̀ mi jẹ gbé. Má ti ẹ̀jẹ̀ kó ráyè àti rẹ́mi jẹ. Sọ fún Ọlọ́run pé kó má jẹ́ kó lágbára àti fi agbára rẹ̀ bá ọjà. Alágbára ayé ẹ̀ ṣe rọra ẹ má fi agbára ayé bá àwọn tí ò lágbára jà. Ẹ̀yin ò mọ̀ pé agbára yóò máa fi alágbára lẹ̀ nígbà tí alágbára bá ti ja ìjà agbára tán. Agbára á sì máa fi alágbára lẹ̀ nígbà tí alágbára bá ti lu agbára. Tí alágbára ò bá wá ṣọ́ra ẹ̀tẹ́ ni ó bá bọ̀ lóde ìjà. Mo fi èyí kí yín káàbọ̀ sórí ètò yín bó ṣe ń lọ láwùjọ àwọn ohun ìgbé ìròyìn jáde how it goes on social media. Àjàlá Kọ́láwọlé yín rèé o, mo tún ti dé mo dé bí ewé adé. Èmi lọmọ olówó òdùrẹ́, èmi lọmọ ajífẹ́gbé ṣeré àwí ìmẹ́nu kúrò ní tòwú, èmi lọmọ ajíbọ́lá, èmi lọmọ ajíbọ́sì aráàwọ̀ kì í rọ́rọ́ àwí ìmẹ́nu kúrò ní tòwú. Èmi a máa sọ pé tèmi di méjì lówù, èmi lọmọ wọn lé Olúṣọ̀mí lábẹ́ òkúta bẹ́ẹ̀ bá tún dórílé Òwu ilé abẹsẹ̀ ilé bàbá tó bí lọ́mọ bẹ́ẹ̀ bá débẹ̀ bèrè o. Èmi lára ọba mòdì ọmọ tagbádá ọmọ kúrò wa mọ́lẹ̀ kọ́ lẹ́rù lọ́ba ọmọ kíbò má jà á kọ́mọdé ọba má pẹ̀yọ ká lè jọ máa péjú bọ̀ kúrò wa lọ́dọọdún àwa lọ́mọ lámọ́láyà tá a tún rojọ́ ẹnu wa tọ́jàre tá a nígbà tọmọ ń gbowó ń ṣe nìyá ẹ̀ ń gbà ṣe. Ẹ káàbọ̀ sórí ètò àgbàdo ètò yìí ju tàtẹ̀yìn wá lọ. Kí a tó bẹ̀rẹ̀ ètò yìí máa kọ́kọ́ fi àsìkò yìí kí àwọn bàbá mi máa kí Alhaji Moruf Adébóyèga ọmọ ọ̀dọ̀ àgbà arabábá ròyìn fún gbogbo orílẹ̀ ògbórè bọ́ba fèrè ìlú Ẹ̀gbá àti bàbá mi Olúwaṣínà Ayọ̀mí Àmọ́dù aláṣẹ àtolùdarí iléeṣẹ́ Agbárò Foundation àti iléeṣẹ́ Glory TV lábẹ́òkúta. Màá máa kí àwọn bàbá yìí fún àdúrótì wọn àti ìfọmọnìyàn ṣe torí ọpẹ́lọpẹ́ àwọn bàbá yìí àwọn bàbá méjèèjì yìí àánú Ọlọ́run ọba Elédùmarè ò ní fi yín lẹ̀ nígbà kankan. Ayé ń gbádùn yín báyìí, Ọlọ́run Elédùmarè yóò jẹ́ kẹ́yìn náà gbádùn ayé ju bẹ́ẹ̀ ṣe rò lọ. Àmín. Ọmọ ọ̀dọ̀ àgbà orúkọ ńlá ni orúkọ yìí. Ọlọ́run ọba Elédùmarè dìdí fi ẹ̀rù sínú orúkọ yìí fún àwọn aṣebi àtẹnibí ni.
Elédùmarè lu àwọn bàbá yìí fún mi láti fi ọ̀rọ̀ jagun wọ́n bá ń fi ọ̀rọ̀ jagun lọ́dọ̀ àwọn tí wọ́n rò pé àwọn ní agbára tí wọ́n lè fi gba nǹkan tó lágbára lọ́wọ́ mi. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn bàbá méjèèjì yìí máa tún máa dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìlú Abẹ́òkúta máa dúpẹ́ lọ́wọ́ bàbá mi ọmọọba Abímbọ́lá Oyèyẹmí PPRO Ogun State fún àtìlẹ́yìn wọn lórí ọ̀rọ̀ yìí àti fún iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe ní ìpínlẹ̀ Ògùn láti káwọ́ àwọn aṣebàjẹ́ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn láti káwọ́ wọn kò sẹ́yìn ọpẹ́ lọ́wọ́ yín sà. Àwọn ṣíàmánù fẹ́lá ọmọṣọ́ lẹ́rùwẹ́rù àbíyẹ. A tún máa fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ bàbá mi ààrẹ ọlọ́ládé aláṣẹ olùdarí iléeṣẹ́ ọlọ́ládé hotel ní ọ̀bádà oko bàbá yìí wọ́n dúró tì mí dáadáa wọ́n dúró tì mí. Mo tún kọ́ ẹ̀kọ́ kan kún ẹ̀kọ́ tí mo ti ní lọ́dọ̀ bàbá yìí wọ́n jẹ́ kí n mọ̀ pé bàbá lè máa sọ̀rọ̀ àlùfàǹṣá sínú ilé ayé ọmọ àmọ́ tí ìyá bá dìde pé ọmọ mi ọ́ ṣoríire ọ́ jẹ́ èèyàn láyé rẹ̀ kò sí nǹkan míì tí ó yẹ àṣẹ ìyá ó dà kó tún lágbára ju ti bàbá lọ. Ọ̀gá mi Alhaji Moruf wọ́n sọ lórí ètò wọn kan òdì òkè níjọ́ níyìn wọ́n sọ lórí ètò ìdí tí àṣẹ ìyá tún fi lágbára ju ti bàbá lọ ẹ máa gbọ́ ètò bàbá yìí. Ọlọ́ládé hotel yẹn wà ní ọ̀bádà oko ní Abẹ́òkúta. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o lágbára Ọlọ́run ẹ̀ ní ṣàṣetì àṣeyẹ ìlẹ́yìn náà ó máa ṣe o. Iléeṣẹ́ Family Radio 88.5 ò ní bàjẹ́ òkè ní iléeṣẹ́ yìí yóò máa lọ. Ètò Sọ̀rọ̀ Láàárín ní gbogbo ọjọ́ Wednesday mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ìgbìmọ̀ tí ń ṣiṣẹ́ lórí ètò Sọ̀rọ̀ Láàárín ní tọjọ́ Wednesday mo dúpẹ́ lọ́wọ́ yín ọ̀sẹ̀ méjì ní bàbá yìí fi sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ mi ní Family FM 88.5 fún alukoro fún PPRO. Ẹ̀yin tẹ́ẹ̀sì ní Nàìjíríà tẹ́fẹ́ máa gbọ́ ètò ní Family FM 88.5 ẹ̀yẹn lọ sí Facebook wọn kẹ́ẹ̀tẹ̀ Family 88.5 síbẹ̀ ẹ máa gbádùn ètò lọ́lọ́kan òjọ̀kan. Ní ọjọ́ Monday bàbá mi Olúwaṣínà Ayọ̀mí Àmọ́dù wá máa ṣètò tiwọn àti Pòláyé ni wọ́n porúkọ ètò yìí ní aago 6 sí aago 7 tó bá di aago 8 sí aago 10 ètò Àwòdì Òkè yóò gùn rí afẹ́fẹ́ lórí ètò ní rédíò Family Radio 88.5 tí bàbá mi ó sì máa tukọ̀ ètò yìí Alhaji Moruf Adégbóyèga ọmọ ọ̀dọ̀ àgbà àwọn ni wọ́n ń tukọ̀ ètò Àwòdì Òkè títí di ọjọ́ Wednesday lètò yóò fi máa lọ nílé iṣẹ́ yìí lọ́lọ́kọ̀ òjọ̀kan ẹ dákun ẹ darapọ̀ mọ́ wọn bẹ̀ kẹ́ ẹ bá wọn dòwò pọ̀ tí yín náà ó dà o. Wọ́n kì í bọ́ ní ìbòrò ó dà mí lójú. Ìyá rí ẹ̀kíjà àwọn ọlọ́díjà náà bá ṣe bòkúta òní òní ìbílẹ̀ ó dà mí lójú. Ajá òní gbogbo ẹ̀ ogun tí bàbá yẹn bá mẹ́rẹ̀ omi ní orí ju. Ẹ jẹ́ ká wọnú ètò báyìí ká wo nǹkan tó ń ṣẹlẹ̀ bó ṣe ń lọ láwùjọ wa ká máa mú yẹn wá sétí gbọ̀nyín lọ́lọ́kan òjọ̀kan. Bakare, however, said he did not believe reports that Ọ̀ṣínbàjò was being handicapped in office and not allowed to perform his constitutional role, adding that he would like to hear directly from the horse's mouth. Bàbá Bakare ni ó ń sọ eléyìí wọ́n náwọn ò nígbàgbọ́ pé wọ́n jẹ́ kí Ọ̀ṣínbàjò ṣiṣẹ́ gẹ́gẹ́ bí iṣẹ́ pé ó dìgbà tóun bá gbọ́ lẹ́nu ẹ̀ lòun á tó sọ pé lóòótọ́ ni o wọ́n jẹ́ kí bàbá yìí ṣiṣẹ́ pé wọ́n ká owó ẹ̀ sẹ́yìn ni.
North Elder asked Fulani herdsmen to relocate from south. He said the relocation advice became necessary following the alleged attack on Fulani elders' family and community in the southern state. Lọ́gàlọ́gà àwọn Fulani, àwọn northern, àwọn ọ̀gá àwọn north lọ́hùn-ún náà ní kí àwọn Fulani kí wọ́n máa bọ̀ lọ́dọ̀ àwọn kan padà sílé ètò ìgbélé làbọ̀ sí mi oko torí nǹkan tó ń ṣẹlẹ̀ ní gbogbo ìlú tí ìlú ò fararọ táwọn èèyàn sì ń pariwo páwọn ò fẹ́ wọn mọ́ ní state wọn pé kán máa kwangara wọn kán máa lọ ni ó fi di eléyìí tí wọ́n fi ní ẹ̀yin náà máa bọ̀ nílé o tí wọ́n bá lé ní lájò ilé náà là padà sílé yín. Canada declared the Proud Boys a terrorist group less than a month after member allegedly joined the US Capitol riot. Àwọn Canada ni wọ́n declare Proud Boys ní terrorist group. Wọ́n ní ìgbà tó ń lọ darapọ̀ mọ́ àwọn tí wọ́n lọ da US Capitol rú nígbà náà lọ́hùn-ún wọ́n fi ní tọ̀ ẹ ti wà lára àwọn táwọn blacklist ní pé terrorist ni wọ́n. Billy Piper breaks silence on dramatic club collapse and how she was rescued by none other that Kylie Minogue's now fiancé. Mórí ẹ̀dínà yìí wọ́n ní gbajúgbajà kan ní ìlú òyìnbó lọ́hùn-ún pé ó fẹ́ bodyguard díẹ̀ wọ́n á ní ó ṣe wá jẹ́ bẹ́ẹ̀ àṣẹ́gbà tí arábìnrin collapse tí ò rẹ́ni tí ó gbé àwọn èèyàn bẹ̀rù orí wọn náà kó má lọ jẹ́ pé coronavirus ní wọ́n fi ilẹ̀ bodyguard ẹ̀ ló gbé tó ṣe ájò ẹ̀ gbà tí ó dẹ̀ jí sáyé padà tó wò pé ẹni tí ó gbé òun yìí bóyá kóun kúnkún fi ṣe àfẹ́sọ́nà òun. Police command in Edo on Wednesday said that it had arrested 5 kidnapped suspects in Ahon community bush on the Benin-Lagos express road. Àwọn Edo nìyẹn wọ́n náà ti arrest àwọn tí ń terrorize ìlú àwọn ní tó ń terrorize Edo lọ́hùn nínú igbó kan ní along Benin Lagos express road ni wọ́n ti kidnap wọ́n ti tẹ àwọn èèyàn wọ̀nyí. 12 opposition parties in charge said they will file a joint candidate against Idris Deby Itno, who has been in power for 30 years in upcoming presidential election. Charge lele itiwa wọ́n ní àwọn opposition party tó pọ̀ dáadáa wọ́n ní tó 12 wọ́n náà àwọn fẹ́ mú candidate kan jáde pé wọ́n ní kó lọ kojú arákùnrin yìí tó ti wà lórí ipò fún 30 years. Ó ní agbára. The people of South should find a way to protect themselves. I have continued to say it, like many other Nigerians, that the issue of Fulani herdsmen and other leaders will destroy the country. Àwọn Afẹ́nifẹ́re ló sọ eléyìí Amechi ló ń sọ fún àwọn Afẹ́nifẹ́re àǹkó pé kí ẹ wá bí ẹ ṣe máa protect ara yín torí tí ń ṣẹlẹ̀ yìí ó ní agbára. Violence erupts at Kwara State APC stakeholder meeting in Ilorin. Wọ́n ní wàhálà ṣẹlẹ̀ ní Ìlọrin. Supporters launch 51.8 million fundraising for Igboho, raised 4.8 million in 5 hours. Fún Sunday Igboho nìyẹn. Wọ́n ní àwọn tí wọ́n fẹ́ràn bàbá yìí tó fẹ́ káwọn náà wà ní ìjà yìí má dàbí ti bàbá yìí nìkan. Wọ́n ní kán bẹ̀rẹ̀ sí ní ṣe ètò ìdáwó fún bàbá yìí láti máa fi ṣe àwọn nǹkan kan tí wọ́n bá ní ìdí bóyá logistics ní àbí àwọn nǹkan míì tí owó ẹ̀ lè má fẹ́ gbé láàrin kan pé káwọn support bàbá yìí. Wọ́n ní wọ́n ṣètò ìdáwó yẹn pé káwọn dá 51.8 million naira pé láàrin 15 hours 4.8 million ti wọlé. Ẹ̀kúṣẹ́. The decomposing body of Atlanta, Georgia base Prince Elohiniyo Dennis Abuda, who was kidnapped in Edo on January 30, 2021, has been discovered in the forest. A top security chief who speaks in confidence authoritatively confirmed the discovery. But Edo Police Public Relations Officer PPRO Chidi Nwabuzo
a superintendent of police SP was not forthcoming when contact gbà tán pé àwọn bàbá yìí wọn bá wọn sọ̀rọ̀ bóyá wọ́n sì wà lórí investigation lọ́wọ́lọ́wọ́ ni. The Akirun of Ikirun Oba Abdulrafiu Olawale Adedeji on Wednesday night joined his ancestors. The traditional ruler, according to palace source, give up the ghost around 11 p.m. on the day on. Okay. Wọ́n ní bàbá yìí kú ní ọjọ́ ní àná tí ṣe Wednesday 3rd of February. Wọ́n ní bàbá yìí lẹ́yìn àìsàn ráńpẹ́ ni bàbá yìí jẹ́ ọlọ́run ọba nípè tí bàbá yìí dé orí ìtẹ́ ní 1991 tí wọ́n sì fi ayé ilẹ̀ ní ọmọ ọdún 78 years. Kọ́lọ́run fọ̀hún kẹ́ bàbá yìí kó ṣe ikú nísìnyí fún wọn. Islamic group urged Nigerian government to fund elders to build ranches. In a statement titled Morik to federal government to give bailout fund to elders to buy land for ranching. Isaac Okintola ni aláṣẹ àti olùdarí iléeṣẹ́ aláṣẹ àti olùdarí Morik yìí ó ní kí federal government kó fún àwọn Fúlàní ní bailout ṣe bí ẹ̀ ń fún àwọn tó ń ṣe mọ́tò àwọn tó ń ṣiṣẹ́ epo tó ń import tó ń export àwọn airline àwọn báńkì bẹ́ẹ̀ fún wọn ní bailout fund kí ló tẹ̀lé fáwọn àwọn Fúlàní herdsmen yìí ní bailout fund káwọn náà wálẹ̀ bóyá bàbá yìí nílẹ̀ tó fẹ́ tà ló ń dọ́gbọ́n polówó fún federal government ẹ̀yìn ẹ lọ fún wọn lẹ̀ o mi lè sọ bóyá èmi màá lè fún wọn lẹ̀ tọ̀dọ̀ mi àbí àwọn tá a jọ wà lórí ètò yìí wọ́n á lè fún wọn lẹ̀ tọ̀dọ̀ wọn. It's a case of father and child. I and the monarch have spoken, as well as the Olugbon. I did not insult Oni, and if it appears as if I did, he should forgive me. Sunday Igboho ni ó ṣàlàyé ọ̀rọ̀ eléyìí. Sunday Igboho ló ṣàlàyé eléyìí. Vice President Oshibajo should resign if he is not allowed to perform his official duty. Tunde Bakare ló sọ eléyìí pé kí Oshibajo kó resign tí wọ́n bá fún láyè láti ṣiṣẹ́. Justice for Ijeoma àti mú ọ̀rọ̀ Ijeoma yìí wá ní ọdún tó kọjá pé makeup artist ni pé ó jáde ó pé àwọn kan pè é fún iṣẹ́ ó wá jáde kò wá wọlé tá a fi ṣàdúrà nígbà náà lọ́hùn pé ìjáde ìwọlé ò ní jẹ́ tèmi àti ẹ̀yin. Wọ́n ní ẹjọ́ yìí ó sì wà lọ́dọ̀ àwọn ọlọ́pàá from ọlọ́pàá ó ti lọ sí ilé ẹjọ́ pé àwọn méjì kan ẹ̀gbọ́n àtàbúrò ló ṣètò bí wọ́n ṣe pa Ijeoma yìí wig and makeup artist lórúkọ ẹ̀ ní Instagram ni wọ́n ṣe ikú pa arábìnrin yìí torí ó ń fẹ́ boyfriend àbúrò ọkùnrin yìí ní ọkùnrin yìí àti àbúrò ẹ̀ lóbìnrin wọ́n fi lọ yọǹkẹ Ijeoma wọ́n ti wà nílé ẹjọ́ báyìí. Cleric Sheikh Abubakar Gumi hold meeting with bandit leader in Zamfara to understand and resolve insecurity in the state. Wàhálà wà nílùú tá a wà yìí àkàn tí ìmọ̀ ni tẹ́ ẹ bá rí ìbọn tó wà lọ́wọ́ àwọn bandit wọ̀nyí àwọn tá àbọn tó máa ń fi ń kọ́rùn tó máa gùn délẹ̀ tá tún rò lẹ̀ bí ẹ̀mẹ́ta òun ló wà lé ọwọ́ wọn àti sophisticated weapon àwọn weapon tí ó pé tí wọ́n bá tẹ̀ báyìí á máa lọ ní tí ò ní dúró 100 ó sì ń lọ ní kàkàkàkàkàkà ibi tí wọ́n bá kọjú ẹ̀ sí wọ́n máa level bẹ̀ ní kọ́ ló ń ṣàánú wa sáwọn tá a fẹ́ máa bá gbèlú rèé ọ̀dà ẹ̀yin aláṣẹ ẹ̀yin tọ́rọ̀ kàn tẹ́ bá sì rí pistol lọ́wọ́ èèyàn kan ẹ̀ lù bí kẹ́ ẹ̀ pa ni òfin tó mú àwọn kan lù tá a wà yìí tá a jọ wà yìí ẹ sì ń jókòó tì wọ́n ẹjọ́ ń ṣe mítìn ẹ̀yàn kó bọ́wọ́ wọn lẹ̀ ó dà bẹ́ẹ̀. Sunday Igboho apologized for calling Oni of Ife slave to Fulani. Ọ̀rọ̀ inú ló bí bàbá Igboho yìí tí ó fi bínú sọ̀rọ̀. Sunday Adeyemo, well known as Sunday Igboho, said the Oni of Ife Ọba Adeyeye Ogunwusi disappointed the Yoruba people. Bẹ́ẹ̀ni. Please forgive me, Sunday Igboho beg Oni of Ife. We will rather die than accept evicted Seriki Fulani
back Igangan community àwọn tó wà ní Igangan ló sọ eléyìí. Concerned Nigerian group ask International Criminal Court to arrest prosecute ex-army boss Buratai. Àwọn concerned Nigeria wọ́n ní kí international body àwọn international community kí àwọn international criminal court kí wọ́n arrest Buratai kọ́lọ́ ń ṣàánú Buratai yìí bọ́n bá arrest ẹ̀ bọ́n bá bọ́nú ẹ̀ àwọn kìíní. The victim stated further, ọlọ́pàá arrest a bus driver torí ó disvirgin ọmọ ọdún mẹ́rin ní Ogun State. Arákùnrin yìí 36 years old ní òun sì ní bus driver iléèwé yìí. Ọmọ Michael ní orúkọ arákùnrin yìí ó ti wà lọ́dọ̀ àwọn agbófinró. Ẹnu bàbá mi Abímbọ́lá Oyèyẹmí náà ni mo ti rí ọ̀rọ̀ yìí. Wọ́n ti arrest ẹ̀ ó wà ní àkóló àwọn agbófinró. Ìgbà tí ìyá ọmọ yìí tó mú ẹjọ́ ẹ̀ lọ sọ́dọ̀ iléeṣẹ́ ọlọ́pàá, bàbá mi Abímbọ́lá Oyèyẹmí ní ọ́fíìsì àwọn wà open, you can come and lodge your complaint anytime any day you want. Tension arose as a result of the alleged destruction of farms, mining and killing of farmers by herdsmen in community in the area, which forced Igboho to issue ultimatum for them to vacate the state. This leads to an order from kíní ló ń sọ eléyìí. Nnamdi Kanu ó ń sọ fún commissioner of police pé kó resign from her position. She was strategically appointed to foment regional enmity. Ó ní kó má dáhùn dọ̀dọ̀kúdánwò, má lọ bẹ̀, má mú Igboho fi Igboho lẹ̀. Fulani herdsmen storm Ekiti forest reserve, destroy multi-million naira maize farm. Ní Èkìtì ní eléyìí ti ṣẹlẹ̀. You must face àti mọ́ wálé kan Buratai lélẹ́yìí. Jubilation in military barrack over sack of Buratai. Onagbara. Afro jazz singer Yinka Davis lost her first child. Victorian Nigeria singer Yinka Davis has lost her son Jeremiah. He was 27 years old. Kọ́lọ́run kó fi ọ̀run kẹ́ ọmọ yìí. Wọ́n ní blood tissue kidney disorder. Kọ́lọ́run ṣàánú wa kó má fi àìsàn tí ò lóògùn kó má fi kàn wá. Ramzonwa advised those who succeed without suffering only respect others. Ó ní agbára. Wọ́n ní kí federal government go appoint Igbo as Inspector General of Police láti balance the security chief's equation. Ṣé ọmọ àwọn àṣeyàn ṣá? NDLA nabbed man returned from Brazil who hid cocaine inside T-shirt stickers. What's tele? No, Nnamdi Kanu reply Aisha Yusuf over ESN attack on herdsmen cattle, call her talkative lunatic. Aisha àti Nnamdi Kanu ni wọ́n jọ ń fa wàhálà yìí. ESN invade and sack a Fulani settlement where they stay and engage in all manners of atrocity in Ebonyi State. Bandits who are caught with arms and live ammunition have their identity protected by young people found with laptop and iPhone with no arms or court order, providing them quality and paraded freely. Àwọn eléyìí tó ń sọ̀rọ̀ yìí wọ́n ní gbà tí ẹ mú àwọn bandit tí ẹ fi wọ́n lẹ̀ tẹ́ ẹ mú ẹ̀yìn wọn tẹ́ ẹ kọ ẹ̀yìn wọn sí kámẹ́rà, ẹ wá mú àwọn ọmọ tí wọ́n mú iPhone dání, ẹ mú wọn ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n, ẹ̀ ń yà wọ́n níwájú kámẹ́rà, ẹ̀ ń yà wọ́n pàràpàrà. Ṣé ìwà nìyẹn? Ṣé Nàìjíríà àti ẹ̀mí àti ẹ̀yin ń fẹ́ ṣóhun nìyẹn? Ó dà ẹ̀yin nìyẹn o. Ọlọ́run ọba Elédùmarè òun nìyẹn. Ẹ ṣáàjì á ṣe kó lè tọ́ bó ṣe tọ́ àti bó ṣe dáa. Kí a má ṣe sẹ́tímẹ́ǹtì nínú ọ̀rọ̀ ètò ààbò, ká má ṣe sẹ́tímẹ́ǹtì nínú pé a mú àwọn ọ̀daràn tó bá tọ́ sí A òun náà ni ẹ jẹ́ ó tọ́ sí B. Ẹ má ṣe é ní ọmọ wa ni ẹ fi lẹ̀, ẹ má ṣe ní ọmọ wa ni ẹja cover ẹ̀. Ẹja máa fi àsìkò yìí lọ sí abala tó kàn lórí ètò yìí. Òun ni abala àkíyèsí tá a ṣe láwùjọ wa. DJ mi bá ń gbé sí. The ultimate Fuji, the sound. God sent. Ìyá ti bàbá wọn bí mi dá.
èmi gangan mo tún ra bí lórúkọ òun ṣe ń dá sí i. Ìyá àti bàbá wọn bí mi yá èmi gangan mo tún ra bí lórúkọ òun ṣe ń dá sí i. Kí ni mo mú wá fún yín lórí ètò abala lábala àkíyèsí lónìí? Mo mú nǹkan tí mo mú wá fún yín ó ní agbára púpọ̀. Àjọ máa gbádùn ẹ̀ náà ní àkókò òdúró dẹnikẹ́ni ni ó kọ tí mo mú wá fún yín lónìí. Time wait for nobody. Wẹ́rẹ́wẹ́rẹ́ tí aago ń rìn kò jẹ́ ká mọ̀ pé aago ń sáré léńje. Eré ń sún síwájú kò fìgbà kan dúró. Èèyàn tó gbọ́kọ̀ yìí dájúdájú làwùjọ kúnlẹ̀ sí ibùdó ayọ̀. Èmi ló ní fújì mi torí ó nílùú nífẹ̀ẹ́ òkè. Bí mo bá bi ìwọ olùgbọ́ mi lórí ètò yìí pé ọmọ ọdún mélòó òun ni ẹ wàá rí bí o bí n bá bi ọ́ léèrè pé ó ti tọ́mọ ọdún mélòó báyìí wàá rí sọ. Àtijọ́ ṣe dàgbà ni ẹkú àtijọ́ ṣe dàgbà ni ṣàlàfíà lẹ́wà gbogbo dé lọ. Ẹkú àtijọ́ ṣe dàgbà ni ẹkú àtijọ́ ṣe dàgbà ni ṣàlàfíà lẹ́wà táyà tó mọ́ ń kọ́. Ẹ̀yin olólùfẹ́ mi lórí ètò yìí, ṣé bí o ṣe wà ní ọdún mẹ́wàá sẹ́yìn náà ló wà báyìí? Àwọn tèmi àti ẹ̀ máa dáṣà kan wá ní ogún ọdún lẹ́nìí gbọ́nyín òkè gbọ́nyín, ọdún mẹ́wàá ò ní gbọ́nyín òkè gbọ́nyín. Ẹni kò ṣe lé ayé. Èmi á máa wá bí wọ́n léèrè pé àwọn tẹ́ ẹ jọ ṣànádà pọ́nú wọn ti kú wọ́n sì ti lọ tá ò lè rí wọn mọ́. Àwọn tẹ́ ẹ jọ ṣòní ó ṣeé ṣe ká má ríra wa bó bá dọ̀la. There is a moment in Ọ̀rọ̀ ìpè kan lélẹ́yìí àkíyèsí ni lórí ètò yìí. time. Behold, Ìgbà ara ni Yorùbá sọ pé à ń búra wọ́n ní àìbú Ṣàngó nígbà ẹ̀rùn. this is the land which the Lord swore unto your fathers, Abraham, Ìpele ní ayé tá a wà yìí, àkàsọ̀ sí ní òkè àgbà tá a máa ń gùn. and to their seed after them. The Lord your God had multiplied you, and behold, ye Tí a ò bá já ìtànà tó ń tàn nígbà tí a wà léwe. Deuteronomy chapter 1, verse 1 to 10. Tí a ò bá já ìtànà tó ń tàn nígbà tí a wà léwe, ọwọ́ tí ó yẹ kó jẹ́ ọwọ́ afúnni ó mà lè di ọwọ́ tí yóò máa tọrọ. Àwa di. Ọmọ ẹni ò ṣe ní bẹ̀bẹ̀rẹ̀. Àkànkẹ́ àìlè mi Mẹ́lísà. Ọ̀rọ̀ rèé fún àwọn tó ní làákàyè, ọlọ́gbọ́n ló ń gbọ́, ọ̀mọ̀ràn náà ni ó tù ú. Àdàkàsà ọmọ ẹni lówó ṣe o. Àdàkàsà ọmọ ẹni. Ìwọ olùgbọ́ mi lórí ètò yìí dákúndábọ̀ má fi ìgbàgbọ́ rẹ dọ́là. Má sọ wípé bó bá dọ̀la màá gbà á, màá bẹ̀rẹ̀, màá ṣe é, màá lọ bẹ̀, màá pe tó yẹ kí n pè wọ́n lénìí. Bó bá pé wọn yóò ṣàánú rẹ ni kán tètè ṣe é. Tó bá pé ọ lọ bẹ̀rẹ̀ sí ní kọ́ iṣẹ́ yẹn ni tètè lọ máa kọ́. Tó bá pé iléèwé yẹn náà ló fẹ́ lọ ò ṣe tètè bẹ̀rẹ̀ báyìí. Tó bá pé bọ̀dá rẹ tó ń ṣagídí pé ò ní pè mí ò ní pè é ó ṣe pé kó o lè tètè rọ́nà lọ. Torí àdúgbò wà púpọ̀ nínú ilé ṣe ìbò. It's Maestro on the beat, thank you.
Ìwọ olùgbọ́ mi lórí ètò yìí má jókòó tẹ̀tẹ̀rẹ̀ má fọwọ́ lé àgbọ̀n má sọ pé ó ń bọ̀ wá bá mi pásítọ̀ mi ti sọ fún mi pé màá ṣe rere pásítọ̀ mi ti ríran sí mi pé màá gun mọ́tò pásítọ̀ mi ríran sí mi pé màá lọ ìlú òyìnbó pásítọ̀ lè rí ìyẹn ò wá ní kó o lọ jókòó kó o máa sùn kó o máa jí ìyẹn ò wá ní kó o lọ tẹ́ní kó o bá má níṣẹ́ méjì kó o máa ṣe bó ṣe wọ̀n ẹ́ káàkiri ọwọ́ tó bá dilẹ̀ rántí pé òun ni èṣù ń yálò ọwọ́ tó bá dilẹ̀ òun ni èṣù ń yálò. Ìwọ olùgbọ́ mi tẹpá mọ́ṣẹ́ o kó tẹpá mọ́ṣẹ́ kí o má padà wá jẹṣẹ́ mápá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bí orin Saheed bá mi Saheed Òṣùpá. Sọ fún Ọlọ́run kó o sì fi sínú ọkàn rẹ pé o fẹ́ jẹ́ ajífúnni kó o má jẹ́ ajítọrọ lọ́wọ́ èèyàn iṣẹ́ ọwọ́ ẹni kéré kì í tán ní jẹ àtẹ́lẹwọ́ yìí náà lábálà àmín tó kọ síbẹ̀ ìdí kálukú wa yóò jẹ́ lórílẹ̀ alààyè Ọlọ́run ọba Elédùmarè ti mọ̀ ọ́ ẹ̀yin ò ní torí mi jẹ́ dókítọ̀ tí wo kì í ṣe dókítọ̀ ò ti míìsì ọ̀nà irọ́ o wọn náà lè jẹ nǹkan míì tí ó jẹ́ dókítọ̀ torí mi jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ báyìí ọ̀wá nítorí wo ń ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ bóyá o ti míìsì ọ̀nà irọ́ o tí míìsì ọ̀nà ẹ náà ló tọ̀. Ẹ̀yà kìnìún Júdà adé orí ìrọ̀. Gbòǹgbò ìdílé Jésè adé orí ìrọ̀. Àánú mo rí gbà adé orí ìrọ̀. A máa fi èyí bọ́ sí abala àmọ̀ràn fẹ́yìn olólùfẹ́ wa. Ọlọ́run gbòǹgbò fọlẹ̀ adé orí ìrọ̀. Ṣe fẹ́yẹ kẹ́yẹ adé orí ìrọ̀ kí máa jọ ṣe fẹ́yẹ kẹ́yẹ. Bọ̀dá mi àgbọ̀n mi àbúrò mi tọrọ oore ọ̀fẹ́ láti ọwọ́ Ọlọ́run ọba Elédùmarè kó dé iṣẹ́ rẹ ládé iṣẹ́ tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí kó bẹ́ẹ̀ dé ládé gbogbo ohun tó bá dáwọ́ lé yóò sì máa yọrí sí rere. Lórí eré fújì adé orí ìrọ̀. Kí ìwọ náà sì ní èrò dáadáa sí àwọn èèyàn mímọ́ kó o sì ní lọ́kàn kó o fẹ́ darapọ̀ mọ́ àwọn èèyàn mímọ́ yóò dà fún ọ tó dá mi lójú. Kò sí bó o ṣe lè máa bólówó rìn tó o lè máa bólówó ṣe tí ò ní sí àyípadà nínú ayé rẹ èmi kan mo sọ bẹ́ẹ̀ àwọn àgbàlagbà ni wọ́n ní kò sí bó o ṣe lè máa bólówó rìn olówó tó o bá ń bá rìn tó fẹ́ kó o wà lákùṣẹ́ àbí kó o wà lólòṣì irú olówó báyìí yóò láròjinlẹ̀ ni ẹ lọ béèrè wò. Mo dẹ̀ máa ń sọ fún àwọn tèmi ní gbogbo ìgbà pé má fi oore olóore tọrọ má fi ọlá ọlọ́lá tọrọ ò mọ ohun tí ọlọ́lá fi pinlẹ̀ ọlá ò sì mọ ohun tí olóore fi pinlẹ̀ oore tó ní o. Ẹ máa yọ́nú sí mi àgbàtọ̀mọdé ẹ máa yọ́nú sí mi o. Ọlá ọlọ́lá a máa dìsíìvù èèyàn owó olówó a máa dìsíìvù èèyàn a kàn náwó bí ẹlẹ́dàá ni ó kàn náwó bíi pé òun ló ń tẹ̀wó ni ó náwó bíi pé ẹ̀ǹkùlé ilé ẹ̀ lówó wà á jọ dìsíìvù ẹ̀ ṣé wọ́n mọ sẹ́tẹ̀ nìyẹn ń ṣe tó fi tí o mọ sẹ́tẹ̀ nìyẹn ń ṣe tó fi dolówó tó fi ní owó tó ní béèrè yẹn wọ́n tó lẹ́rí tẹ̀yìn ń pariwo ẹ̀ owó lẹ́yìn rí tẹ̀yìn ń pariwo ẹ̀. Gbogbo ẹni máa yọ́nú sí mi o ṣọ́jú ìyọ́nú Ọlọ́run ọba ìyọ́nú Ọlọ́run. Ṣé ẹ̀yin mọ ọfọ̀ tẹ́yìn yìí ń pa lójoojúmọ́ kó tó di kó jáde ńlé tó kó ti kó tọwọ́ bàpò máa náwó fún ìwọ olùfẹ́ mi
ṣé o mọ àyájọ́ tó ń pè ẹ máa yọ́nú sí mi àtàgbà àtọmọdé ẹ máa yọ́nú sí mi yọ́nú ọlọ́run ọba ọ̀fọ̀ ní lọ́dọ̀ àwọn Yorùbá ọ̀rọ̀ Yorùbá sì ni mi ò sọ pé èèyàn kan ń pọ̀fọ̀ mi ò sọ pé èèyàn kan ń pàṣẹ o mi ò sọ pé èèyàn kan ń pàyájọ́ o àmọ́ ẹ má fi ọlọ́ọ̀lọ́lá tọrọ ẹ má fi oore olóore torí oore lọ́wọ́ ọlọ́run ọba ẹ fi àwọn signs and wonder ọlọ́run kí ni ọlọ́run ọlá Mẹ́kà ọlá Jerusalem ọlá akógun òkú wọn ṣẹlẹ̀ rí àwọn nǹkan wọlá òṣùpá yìí wọlá ọ̀run yìí wọlá àwọn òjíṣẹ́ àwọn tó yẹ kẹ́ ẹ máa fi tọrọ nìyẹn. ọmọ aládé àlàáfíà àdé orí ìran. mo sì máa ń sọ fún àwọn tèmi pé ẹ má wo aago aláago ṣiṣẹ́ àtẹ́lẹwọ́ ẹni báyìí ẹ kì í tàn ní jẹ ilé ìtẹ́ ẹ bá fàágùn yín ṣe ẹ rí i pé yóò máa lọ successfully ni. gbòǹgbò ìdílé Jésù àdé orí ìran. àánú mo gbà àdé orí ìran. ọlọ́lọ́gbọ̀gbọ̀ fọ́lẹ̀ àdé orí ìran. ẹ̀yin ò mọ̀ pé àánú ọlọ́run ṣe pàtàkì ju ti èèyàn lọ tọ́lọ́run bá ti fi àánú èèyàn sí èèyàn lójú ọlọ́run ènìyàn tọ́lọ́run fi sí lójú náà yóò ṣe o tọ́lọ́run bá ti ní pé bí mo ṣe fẹ́ kórí fún lágbájá rèé yóò rí bẹ́ẹ̀. ọmọ sí kí wà nílé bá rí. ẹ̀yin ò mọ̀ pé a kì í sọ lọ́wọ́n ọba ká tún máa sin èèyàn mọ́ ni. mo ń jẹ́ ṣètò omi. a ò kí ń bẹ̀rù ọlọ́run ọba ká bẹ̀rù ọlọ́run ọba ká tún máa bẹ̀rù èèyàn kódà. fújì àdé orí ìran. tí sójà bá ní go park mi ò ní ẹ má park o. tí sójà bá ní go on your nail èmi ò ní ẹ má go on your nail o. mo máa dúpẹ́. àmọ́ ẹ bẹ̀rù ọlọ́run ọba ju bẹ́ẹ̀ ṣe bẹ̀rù èèyàn lọ. ìyọ́nú ọlọ́run ọba ìyọ́nú ọlọ́run ọba. tẹ́ ẹ bá ti ń bẹ̀rù ọlọ́run tẹ̀sí nígbàgbọ́ nú ọlọ́run ọba gbogbo èròǹgbà yín á sì máa wá sí ìmúṣẹ gbogbo nǹkan tẹ̀ ń fẹ́ lọ́wọ́ ọlọ́run ọba yóò sì máa tọ́ ẹ̀yin lọ́wọ́ yóò sì máa tọ́ yín lọ́wọ́. gbà àdé orí ìran. èmi jáyé orí mi. ọlọ́run ọba ò ní ṣàdéhùn tí ò ní múṣẹ. kí dẹ́ ṣe mímọ́ ṣe àdé orí ìran. ẹ lè pe fóònù èèyàn kẹ́ ẹ pé tẹ́ bá ti ń pè lẹ́ẹ̀mẹ́wàá ẹ ti ń disturb ẹ nìyẹn ó lè má pè yín padà tó bá wùn ún. àánú mo gbà. àmọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba mi ò rí bẹ́ẹ̀ yẹn ẹ máa pè é pè láàárọ̀ ẹ pè lọ́sàn-án ẹ pè níyàlẹ́ta ẹ pè nírọ̀lẹ́ ẹ pè lálẹ́ ẹ pè gbogbo ìgbà ẹ kò sígbà tẹ́ pè lọ́wọ́n ọba tí nọ́mbà ò lórí. ọmọ aládé àlàáfíà àdé orí ìran. tí ẹ bá tí ì rè sí àdúrà tẹ́ ń gbà bóyá ọlọ́run fi àdúrà yín dí àwọn ibì kan ni torí ìjàmbá tí ń bọ̀ lọ́nà. gbòǹgbò ìdílé Jésù àdé orí ìran. àánú mo gbà àdé orí ìran. ọlọ́lọ́gbọ̀gbọ̀ fọ́lẹ̀ àdé orí ìran. ọlọ́lọ́gbọ̀gbọ̀ fọ́lẹ̀. elétí gbọ́hùn gbáròyè ni ọlọ́run ọba tí èmi ń sìn mí ò mọ́ tiẹ̀ o. kì í ṣe kẹ́yẹ àdé orí ìran. kí máa jẹ́ ṣe fẹ́yẹ. ó dá mi lójú pé yóò gbọ́ ohùn èmi àti ẹ̀yin sí dáadáa. ẹ sì máa ẹ tẹ́kọ̀ wà lódò ọkàn yín pé kò sígbà tí ọlọ́run ọba mi ò lè ṣoore ọwọ́ ẹ̀ oore ń bẹ lọ́dọ̀ ọlọ́run orí àárọ̀ ń bẹ tọ̀sán ń bẹ tí ìrọ̀lẹ́ ń bẹ tàṣálẹ́ gan ń bẹ àní lọ ya bẹ̀rùn lé nìyí. mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba mo dúpẹ́ lọ́wọ́ Elédùmarè fún àṣeyẹ lónìí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa darapọ̀ tẹ́ ẹ bá wa wo fídíò yìí bàbá Wálé Oróge ọpẹ́ pàtàkì lọ́wọ́ rẹ o adúpẹ́ lọ́wọ́ yín adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá lórí ètò Kọ́lá K1 Entertainment lọ́lọ́kùn òjọ̀kan adúpẹ́ ẹ̀rí ti èdè Ìgbò tá a mú wá fún yín àtẹ̀bẹ̀rẹ̀ yẹn ni lágbára Ọlọ́run yẹn náà yóò máa tẹ̀síwájú ẹ túbọ̀ darapọ̀ mọ́ wa dáadáa ẹ túbọ̀ máa gbádùn wa bẹ́ẹ̀ ṣe bí èbó ṣe ń gbádùn tíì táwa náà ń gbádùn ẹ̀kọ́ yangan bí yìí adúpẹ́ lọ́wọ́ yín o àníjọra lójú lórí ètò yìí gbogbo ẹ̀ bàbá tá a kéye adúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun gan pẹ̀lú àdúrótì yín Alhaji Moruf ọmọ ọ̀dọ̀ àgbà tí ń gbénu rédíò owó yànmùyànmù bàbá mi Olúwaṣínà Ayọ̀mí Àmọ́dù àgbà ọ̀rọ̀ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi ọmọ ọba Bímbọ́lá Oyèyẹmí PPRO Ogun State
mo dúpẹ́ lọ́wọ́ yín o ààrẹ ọlọ́ládé hotel ní ọ̀bádà oko mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà lágbára ọlọ́run àní ṣìṣe o ìkọ́ ìkọ́bálá ìkọ́ ìjọmọ jò lẹ́sẹ̀ alọ́wọ́ àtàbọ̀wá èyí yóò máa dáa yóò sì máa dùn nílò àlọ́ òde gbogbo ibi tá a bá ń rokan re sí lágbára ọlọ́run ó ṣoore ń bẹ̀ ibi tá a bá rokan re sí náà ọlọ́run ó ṣe oore fún wa níbẹ̀ aládùúgbò àwọn tá a jọ ṣètò tá a jọ wà ń bì lónìí Tóyìn ìyá àsìlá wà ń bì pẹ̀lú mi ìyá àsìlá miat ìyá Mariam àjọ wà ń bì ní ibi wíṣí fọ́tò òun ló fún wa ní fìlà yìí ká máa bóun polówó bẹ́yẹ̀ yìí fẹ́ ya fọ́tò ní fún wedding fún ayẹyẹ kan àbí kejì ọmọ ń ṣe graduation ó lè tẹ̀lé yín lọ sí Amẹ́ríkà ó lè tẹ̀lé yín lọ sí London bẹ́ẹ̀ bá fẹ́ bẹ́ẹ̀ bá ní pé ó yá iṣẹ́ yá ni bí ọmọ ogun yóò tẹ̀lé yín débikíbi tẹ́ ẹ bá fẹ́ ibi wíṣí fọ́tò patronize òun wà ní ojú òre ní Ọ̀tà ní Sinatu Plaza ní òun wà tí ó ti ń dábí ẹdun tó ń rọ̀ bí òwe ń bẹ̀ ẹ ṣé lágbára Ọlọ́run títí ìgbà míì dáàtún láǹfààní àti pàdé ara wa lórí ètò yìí Àjàlá Kọ́láwọlé lórúkọ mi o ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa.